Aráyé, mo fẹ́ ká gbọ́ kí ni àṣírí, kí ni tó bí odidi 1 million tí Alhaji Sọ́ọ̀lì bàbá àlùbáríkà òní tó fún àfàwà Tọ́lẹ́há, kí ni tó bí, kí ni wọ́n rí, kí ló mú emotion yẹn wá tán fi ta odidi ọrẹ 1 million lẹ́ẹ̀kan náà. Inú mi wá dùn nígbà mo wádìí tí mo gbọ́ pa sábàbí ẹ̀. Wọ́n ní kì í ṣe ìmọ̀ tí àfà Tọ́lẹ́há ná nìkan ló bí owó yẹn o. Alákọ̀ọ́kọ́ moral, ẹ̀kọ́, wisdom àti ìfarabalẹ̀ àti kí ni mo fẹ́ yanjú nínú ọ̀rọ̀ ọ̀mọ̀ tí wọ́n rí lára àfà Tọ́lẹ́há pé gbogbo àwọn nǹkan yìí parí sára wọn ló bí táwọn fi ní ẹja compensate eléyìí, ẹja encourage eléyìí. Bí àwọn àfà yòókù náà bá rí ìrùsẹ̀ sí báyìí wọ́n lè emulate ẹ̀ lára ẹ̀. Inú mi wá dùn. Ó wá ṣe dédé ọ̀rọ̀ àfà kan ní ìjọ tí àfà wa Al-Kisai onímọ̀ àgbà àgbáyé òní tó ní competition ọ̀rọ̀ ọ̀mọ̀ papọ̀ mẹ́nìkan tí ń ṣe fáàrí pé mo mọ kéwú ń wípé òun mọ kéwú ń wá ń sakọ. Ìgbà wọn wá parí ìjíde yẹn tó parí múnákọ́ṣà yẹn ó wá fail. Wọ́n fún Kisai ní first, òun ló gbafẹ́. Wọ́n wá ní kí ló dé, wọ́n wá ń sọ fún pé adabul Kisai ma'a qillati ilmihi wa kasrati adabihi. Ẹ̀kọ́ tí àfà wa Kisai tó gbé first yẹn, ẹ̀kọ́ tó ní àti ìfarabalẹ̀ rẹ̀ àti knowledge àti múra rẹ̀, khairun min ilmika, ọ̀dà ó sì pọ̀ ó sì tẹ́wa lọ́rùn ju ìmọ̀ tí wọ̀nyí mọ̀ lọ, ma asui adabika, látara ìlẹ́kọ̀ọ́ rẹ̀. Mo wá wo ilẹ̀ Yorùbá nínú àwùjọ àti tribe tó lójútì láyé tí sì máa rántí ọmọ ẹni tó ń sin tó sì ní bíbí láyé, Yorùbá jẹ́ bẹ́ẹ̀. Ajẹ́ number 1. Kí ló wá bí tí a fi ń di blogger lọ́jọ́ tòní tí ò fi sẹ́kọ̀ọ́ mọ́ lára àwọn ọmọ kéwú lónìí, tí ò fi sí àpọ́nlé àwọn àgbàlagbà mọ́ lónìí, tí ò fi sí ìtìjú mọ́ lónìí? Owó ni o. Ìgbà táwọn kan ti gbájú níbi pé ẹ máa bú wọn, ẹ máa yàkàyàkà wọn, ẹ máa tánìṣì méjì àwọn àná, ẹ máa sọ̀rọ̀ sáwọn àgbà àfà tòní, ẹ máa dọ̀tí wọn, wọ́n sì ṣe owó tí wọ́n ń jẹ́ ntọ́fà tí àwùjọ wa Yorùbá fi di pé ó dàrú lónìí nù. Àmọ́rùn tí bàbá wa àlùbáríkà yìí ṣe yìí, èyí ò ní kálukú ó lè mójútó, yóò fi lè mójútó pé ọ̀nà Kùránì gangan rẹ̀ ti sọ fún wa pé ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana. Àwọn àfà tá a bá fẹ́ máa ríru oore báyìí, àwọn olówó ní bá nuisance ṣe o. Wàláhì ẹnìkan tí mo mọ̀ ní Canada lọ sọ bẹ́ẹ̀, ipe ẹni tí máa búyàn, ẹni tí máa tánìṣì méjì yàn, ẹni tí máa yẹ̀yẹ́ yàn ní olówó kan wà ní pé òun ni mo fẹ́ bá ṣe. Alákọ̀ọ́kọ́ nǹkan méjì ni òfin ní bá ṣe. Òun ni pé ó ti kọ́kọ́ dọ̀tí, number 1. Number 2 ni pé tí n bá ní máa bá a ṣe, bẹ́ẹ̀ ń bùn lówó àbí ń ṣe dáadáa kan sí, tí nǹkan kan bá wá ní mistake látọ̀dọ̀ mi sí ń kọ́, ǹjẹ́ kò ní yẹ̀yẹ́ mi kọjá tọ̀hún? Àwọn olówó àwọn ọlọ́lẹ̀ ìfẹ́ bá nuisance èèyàn sí. Ó wá ṣe dédé ọ̀rọ̀ ìyá wa kan, ìyá Ìmáàmù Málìkì, níjọ́ tó fẹ́ sọ fọ́mọ rẹ̀ Ìmáàmù Málìkì ipe ọmọ mi mo fẹ́ kó kéwú, àmọ́ àfà àgbà tẹ́ ń lògbà lọ́wọ́ yìí ó ní àfà wa Rọ̀bíà, mo fẹ́ kọ́ ọmọ rẹ̀ lè kéwú lọ́dọ̀ rẹ̀, àmọ́ kó tó kọ́ kéwú ìtí mo kọ́ fẹ́ sọ ní ọ sọ pé mo fẹ́ kó gbìyànjú kó kọ́kọ́ rí mú min adabihi qabla ilmihi, ẹ̀kọ́ múra tí wọ́n ní, ìwà gidi tí wọ́n ní, husnu sira wa suluk, ìwà gidi tí wọ́n ní, àtẹ̀kọ́ tí wọ́n ní, òun ni mo kọ́ fẹ́ kọ́ gbámójú kó tó di pé ó gba ìmọ̀mú. Àwọn eléyìí ìmọ̀ náà ò sí ńlẹ̀, àìsí ààyè ibi tí kálukú ti ṣe múnákọ́ṣà pé ayá iwájọ gbòkú máa yanjú ọ̀rọ̀, kálukú dá wà nù yàrá rẹ̀ lérí fóònù lójú kálukú máa sígbà tó ń mọ kéwù, ká tó wá ní wọn wá lẹ́kọ̀ọ́ rárá. Ní mo sọ fún wa pé Ọlọ́run irú bàbá yìí àlékún oore àlékún ìdùnnú kọ́lọ́run bá tún ṣe fún wa. Sadallahu ta wa kasarallahu amsala. Irú wọn bá Ọlọ́run ju wọn máa pọ̀ torí àwọn yóò rí bí kọ́ṣe, àwọn yóò rí bí fọ́lò. Àwọn tó ń ná owó síbi kí wọ́n sàmọ́ tánìṣì méjì àwọn tó ti lọ wọ́n máa sọ̀rọ̀ sáwọn àfáà tó ní Ọlọ́run bá wa pẹ̀tù sọ́wọn lọ́kàn.
àwọn ni ò já àwọn ọmọ èèyàn lẹ́kọ̀ọ́ Ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.